àlàáfíà wá, ẹ̀sìn àjòjì tó ń fojoojúmọ́ fa wàhálà, àwa ò fẹ́ ẹ̀sìn àlàáfíà. Gbogbo ojú tó ń wò mí, mo kí n pojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni títẹ fi ń gbọ́ mi ò ní di. Bayo Black mo tún délé ní ẹ̀yin ọmọ Yorùbá, ẹ yẹ ká sọ jí, ẹ yẹ ká sọ jí. Kí ló dé tẹ́sìn fífẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwa Yorùbá? Kí ló dé táwa Yorùbá dojú ìjà kọra wa nítorí ẹ̀sìn? Yorùbá, ẹ yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ọmọlúàbí ni wá ní ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn àjòjì yìí, ẹ̀sìn àjòjì tó bá ti mú àlàáfíà wá, ọmọ Yorùbá yẹ ká jìnnà sí. Ọmọlúàbí ni wá nílẹ̀ Yorùbá, ọmọlúàbí la jẹ́. Àṣìṣe àwọn oníṣẹ̀ṣe òun ni ó fàyè gba ẹ̀sìn àjòjì. Màá ṣàlàyé àṣìṣe táwọn oníṣẹ̀ṣe ṣe ń gbà yẹn tẹ́sìn àjòjì tó fi ráyè fìdí múlẹ̀. Mo kí gbogbo ojú tó bá ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share prógráàmù yìí, ẹ bá mi share kó lọ fà, ẹ bá mi share. Mo fẹ́ share àwọn èèyàn lọ, ẹ jẹ́ ká ronú sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Ẹ jẹ́ ká ronú sí tí a wá ń react lórí, ẹ rí i pé ilẹ̀ Yorùbá gan máa ní lọ síwájú, Nàìjíríà gan máa ní lọ síwájú. Torí ẹ̀sìn tí ó bá ti ní àlàáfíà nínú, ẹ̀sìn tí ó bá ti kọ́ ẹ pé kó fẹ́ràn ọmọlàkejì ẹ, ẹ̀sìn tí kò bá ti nígbàgbọ́ pé èmi nìkan kọ́ ni mo wà láàrin ìlú, ẹlẹ́sìn míì náà wà láàrin ìlú, adẹjọ́ ní ìlú ni, adẹjọ́ ní equal right ni, ẹ̀sìn tèmi ò gbọ́dọ̀ blọ́ọ̀kù ẹ̀sìn tiẹ̀ náà gbọ́dọ̀ blọ́ọ̀kù tèmi. Ẹ yẹ ká jìnnà sí wẹ́sìn bẹ́ẹ̀. Ẹ yẹ ká jìnnà sí wẹ́sìn bẹ́ẹ̀. Kí wá láṣìṣe àwọn oníṣẹ̀ṣe ìgbà yẹn ní ayé àtijọ́, torí Yorùbá la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ Mùsùlùmí tàbí ká tó jẹ́ Christian. Èèyàn náà la dẹ̀ kọ́kọ́ jẹ́ kẹ́sìn tó dé. Ẹ̀sìn bẹ́ẹ̀yàn láyé ni, èèyàn ò bẹ̀sìn láyé. Èèyàn ó bá ẹ̀sìn láyé, ẹ̀sìn bẹ́ẹ̀yàn láyé ni, èèyàn ò bẹ̀sìn láyé. But sẹ́ẹ̀tì tiwa yìí, a bá gbogbo ẹ̀sìn láyé ni. Àwọn ẹ̀sìn táwa bá láyé yìí, ẹ wá jẹ́ ká lọ ṣe research pé okay, a ti mọ̀ pé ẹ̀sìn bẹ́ẹ̀yàn láyé ni. Àwọn èèyàn ti wà láyé kí Mùsùlùmí tó dé, àwọn èèyàn ti wà láyé kí Christian tó dé, àwọn èèyàn ti wà láyé kí Shintoism tó dé, àwọn èèyàn ti wà láyé kí Abrahamanism kó tó dé, àwọn oríṣiríṣi ẹ̀sìn lóríṣiríṣi báyẹn, àwọn èèyàn ti wà láyé káwọn ẹ̀sìn yẹn tó dé. Ó túmọ̀ sí pé kí ni ẹ̀sìn míì tún lè dé at any time. Àmọ́ ẹ̀sìn tí ó bá ti mú àlàáfíà wá, ẹ yẹ ká jìnnà sí. Kí láṣìṣe àwọn oníṣẹ̀ṣe ìgbà yẹn tó fàyè gba ẹ̀sìn àjòjì? Ẹ yẹ kí n ṣàlàyé ẹ̀. Àlàyé ẹ̀ rèé. Ní ayé ìjọ́un, wọ́n trespass. Àwọn tó wà nídìí òfin, àwọn olóríṣà àgbà yẹn, bíi kọ́ máa fìyàn rúbọ, bíi kọ́ máa sọ pé àwọn ṣe ọdún òrìṣà wọn, ẹni tí kò bá ti wá bá wọn worship tó bá pàdé lọ náà kọ́ bàjà kọ́ nà. Yàmàyàmà báyẹn, kì í ṣe gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé ìgbà yẹn náà, but ìhun tó kọ́mọ́ jù bíi kọ́ la gbogbo pé àjòjì ò gbọ́dọ̀ wọ̀lú, àjòjì tó bá wọ̀lú kọ́ gbé kọ́ fi ṣe tutù. Bíi kọ́ sọ pé ìlú ò da, àwọn fẹ́ fèèyàn rúbọ, bíi kọ́ fèèyàn rúbọ, irú àwọn kan báyẹn tí wọ́n ń ṣe ní ayé ìjọ́un kò dẹ̀ táwọn aráàlú lọ́rùn. Ok, ẹni tí kò ṣe ìṣẹ̀ṣe, tẹ́ ń fara ní kò ṣe ìṣẹ̀ṣe o, kò ní ṣẹ̀ṣe a máa fara ní. So ìnira yẹn ló fà á táwọn èèyàn ṣe gba ẹ̀sìn àjòjì láyé. Gbogbo ẹni tó ń wò mí, ẹ jẹ́ bá mi share rẹ̀. Ìnira yẹn ló fàyè gba ẹ̀sìn àjòjì. Ìnira yẹn ló fàyè gba ẹ̀sìn àjòjì. Ṣé ìnira tá a wá sá fún nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ìgbà yẹn, ṣó bá yẹ kẹ́sìn àjòjì kan tún wá kó nira ẹ̀ wá bá wa ká dẹ̀ dúró tì, ká dẹ̀ máa sọ pé à ń lo ìmọ̀nì, à ń lo ìgbàgbọ́? Àwọn oníṣẹ̀ṣe ti wá reformed báyìí o, wọ́n ti ṣe revolution o. Àwọn oníṣẹ̀ṣe ti ṣe revolution o, wọn ò fìyàn rúbọ mọ́ o.
ẹni bá dẹ̀ fìyàn rúbọ nísìnyí ìjọba á gbé o. Oníṣẹ̀ṣe ò fi tipátipá sọ pé tipátipá lẹ́sìn òun mọ́ báyìí o. Oníṣẹ̀ṣe ń fi ọmọ ẹ̀ sí ṣọ́ọ̀ṣì, oníṣẹ̀ṣe ń fi ọmọ ẹ̀ sílé kéwú tá tún ṣe wàlímọ̀ fún. So ẹ̀sìn míì, ṣé ẹ mọ̀ pé àṣìṣe àwọn oníṣẹ̀ṣe yìí òun ló fi àyè gba mùsùlùmí àti christian, torí gbà táwọn dé àlàáfíà ló sọ pé àwọn mú dé. Àlàáfíà òun ló sọ pé àwọn mú dé. Àlàáfíà yẹn náà ni kẹjẹ ká máa lò láàrin ara wa. Táwọn oníṣẹ̀ṣe ò bá fàyè gbà yín gbà yẹn, ìsìlámù àti kìrìsìtẹ́nì kò ní fìdí múlẹ̀. Ohun tó wá yẹ káwọn ẹ̀sìn àjòjì yìí kó fìdí múlẹ̀, àṣìṣe àwọn oníṣẹ̀ṣe yẹn ni. Bí kéèyàn gbóríṣà lẹ̀ kó lóhùn ò bọ̀rìṣà mọ́, kó sọ wípé ilé ayé ò lè nítumọ̀ mọ́, egungun ṣe ẹ kinní kan ṣe torí egun tó ṣe mọ́ yìí ilé ayé ò lè dá mọ́. Sọ́mọ ọwá ń wá abẹ́ mi láti sá pamọ́ sí, ló sún wọn dé di christian àti muslim. Ṣó wá yẹ kí àwa náà ká tún máa ṣe ohun tó máa fara ni wá? Ṣó yẹ ká tún máa fara nira wa? Mo fẹ́ play fídíò àfáà kan torí àfikà bára wa sọ̀rọ̀, ẹ bá mi share fídíò yìí, a fi ń lara wa lọ́yẹ̀ ni. Àfáà yìí ó ní 95% ti mùsùlùmí tó kú ní ilẹ̀ Yorùbá yìí ó ní kèfèrí ni wọ́n. A lè sọ pé à ń ṣẹ̀sìn, mùsùlùmí wọ́n sọ pé mùsùlùmí kan kèfèrí ni. Látàrí kí ni? Látàrí pé mùsùlùmí yẹn ó ń wàásù àlàáfíà, látàrí pé mùsùlùmí yẹn ó fẹ́ kálàáfíà jọba láàrin gbogbo èèyàn, ń wàásù àlàáfíà. Ẹ wá jáde ẹni kèfèrí ni, ẹlẹ́lẹ́bọ ni. Ẹ yẹ kí n play fídíò àfáà yẹn kí n wá sọ̀rọ̀ lé lórí. Àfáà tó tún bá rí náà máa play fídíò tiwọn náà. Ẹ jẹ́ bá mi ṣe Yorùbá lẹ́yìn Olúwo lẹ́lẹ́bọ. Orúkọ Muslim kan náà fi ń sọ̀rọ̀ Muslim. Sheikh Gani Aboto tó ní àmọ́yà àfáà tá a ti sínú ọrùn tó jẹ́ pé kèfèrí ń dárò pé mùsùlùmí ni. Gbogbo mùsùlùmí tẹ̀ sílẹ̀ Yorùbá 95% wọn kèfèrí ni wọ́n bí wọ́n ṣògùn ọbọ̀ kùn tó fi dórí àwọn olówó, àwọn ẹ̀gbọ́n tó wà wájú wa gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àtàwọn bàbá àwọn ń kú, tí àwọn bàbá wà nù bí àwọn bàbá náà wà nù tẹ́ẹ̀sì sọ fún tẹ́ẹ̀sì súnmọ́ wọn tẹ́ẹ̀sì sọ fún wọn pé ìsìláàmù tẹ́ ń ṣe yìí o kì í ṣe. Ṣé ń gbọ́ báyìí? Àáfàá ẹni tó ń sọ̀rọ̀ yẹn, àáfàá ẹgbẹ́ náà ló ń kọ̀ndẹ́mù o, torí ìwàásù àlàáfíà tí bàbá Akéwùgbà Gold tí wọ́n ń ṣe pé ẹ̀yin mùsùlùmí ẹ yé tako àwọn oníṣẹ̀ṣe mọ́, ẹ fi wọ́n lẹ̀, wọ́n ní right láti ṣẹ̀sìn tiwọn. Òun làáfàá yìí jáde pé ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ni Sheikh Taofeek Akéwùgbà Gold. Ó ní wọ́n ń ṣe mùsùlùmí gidi. Gbogbo ó ní 95% àwọn muslim tí wọ́n wà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ti kú wọ́n ṣẹbọ kú ni. Ó ní ẹlẹ́bọ ni wọ́n. Ṣé àwa fẹ́ kẹ́sìn wa ní lọ síwájú báyìí? Ṣé àwa nífẹ̀ẹ́ ìsìláàmù lélẹ́yìí? Ṣé a nífẹ̀ẹ́ ìsìláàmù lélẹ́yìí? Ṣé àwa nífẹ̀ẹ́ ìsìláàmù lélẹ́yìí? Mẹ́wàá kí ló fà á tí àfáà yìí tí ó fi sọ nǹkan tó sọ yẹn? Màá ṣe àlàyé ẹ o. Bàbá Akéwùgbà Gold wọ́n ṣàlàyé lórí ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ wa kò lè dọ́gba, a máa ní faith jura wa lọ ni. Bá a ṣe jẹ́ Mùsùlùmí yìí náà, okay, kí ni láìláìlà ẹ̀yin pípù yìí ẹ̀dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ ṣá. Ẹ̀yin àfáà tẹ̀ ń ṣe akatakítí tẹ̀ ń bẹ́ẹ̀ sí Islam jẹ́ yìí, ẹ̀dẹ̀ fẹ́ yẹ kí n sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí n tara yín ṣe Ọlọ́run, mi ò fẹ́ ṣe Ọlọ́run o. Àmọ́ for the good of Yorùbá people, fún lọ síwájú ilẹ̀ Yorùbá, màá sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. Gbogbo nǹkan tó wúlò fún wa tí ó máyé dẹrùn fún wa lénìí, àwọn tí mùsùlùmí pè ní ẹlẹ́bọ, àwọn ló ṣe àwọn kinní yẹn. Kí ni Muslim ṣe? Kí ni Islam manufacture tí tá lè sọ pé kinní àyíké tó jẹ́ benefit everybody? Ṣé mùsùlùmí ló ṣe mọ́tò? Ṣé mùsùlùmí ló ṣe aeroplane? Ṣé mùsùlùmí ló ṣe handset fóònù tá ń gbé kiri yìí? Kódà orí Facebook tá ti ń sọ̀rọ̀ yìí, tá àfà tí wọ́n gbé àfà ẹgbẹ́ ẹ ṣe pé ṣé ìsìláàmù ló ṣe é? Bẹ́nẹ́fìtì àwọn tá ń pèlè lẹ́bọ nìkan tá ń lò yìí. Kẹ́ni tó wá ṣe Facebook wá torí pé òun
ẹ̀sìn tó àwọn tó bá ti ṣe ẹ̀sìn tòun nìkan o ló gbọ́dọ̀ láǹfààní sí Facebook yìí. Kó ní ẹni bá ti ṣe ẹ̀sìn tòun nìkan o ló gbọ́dọ̀ láǹfààní sí Facebook yìí. Ṣẹ́yìn máa dórí Facebook yẹn wá máa rí kótókótó. Ṣé rí ẹ̀sìn tá gbé lórí ní ilẹ̀ Yorùbá, ẹ̀sìn tá gbé lórí, ẹ̀sìn tá gbámú kókókókókókó tá jẹ́ kí ìfẹ́ jọba láàrin wa, òun ló ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn. Òun ló ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn. Ká ní pé a nífẹ̀ẹ́ ra wa táwọn wá lọ síwájú ara wa ni. Tí àwo tẹ̀sìn kò sẹ̀sìn tó wàásù ìkà, kò sẹ̀sìn tó wàásù pàyànpàyàn, kò sẹ̀sìn tó sọ́pọ́ọ̀tì ògùn owó. So ìwà gangan lọ́lọ́run fẹ́ lò kì í ṣẹ̀sìn. Ìwà lẹ̀sìn. Ìwà lẹ̀sìn. Ìwà lọ́lọ́run fẹ́ lò. Kò kì í ṣẹ̀sìn. Ìwà. Ẹ bá mi share program yìí, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ifá tó kẹ́ mo kí ẹ, Ifá gbé Ọ̀rúnmìlà máa fún ẹ ṣe. Bá mi share fídíò yìí dọ́dọ̀ gbogbo àwọn oníṣẹ̀ṣe. Káwọn náà kọ́ lè rẹ́kọ̀ọ́kọ́ pé ìṣẹ̀ṣe yìí ẹ ṣe lọ́nà àlàáfíà. Àwọn kan wà tó bá ń gbé ìgúnnu kó lọ. Tó bá pàdé ẹni tí ó bá wọn gbé ìgúnnu kó tí ò wọ bàtà, wọ́n á dẹ̀ nà tí ó wọ bàtà tó wọ bàtà sẹ́yìn, wọ́n á dẹ̀ nà lẹ́gba, wọ́n á ní kó bó bàtà ẹsẹ̀. Ara àwọn ìwà oníṣẹ̀ṣe tó fàyè gba ẹ̀sìn àjòjì rèé. Àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ti stop gbogbo ìwà ìkà yẹn. Ìwà kégún máa fẹ́ gba léèyàn kiri láàrin ìlú. Wọ́n ti stop ẹ̀. Àwọn náà ti mọ̀ bára wọn nísìnyìí. Wọn ò fi tí wọn nìyàn lára mọ́ nísìnyìí. Ṣó wá yẹ káwa tá wá jẹ́ Mùsùlùmí ká tún máa wá gbé ìnira bá wọn kó tó jẹ́ pé àwa tá wá jẹ́ Mùsùlùmí ni a máa wá da ilé ayé láàmú. Àfúnjọba gan lẹ́dẹ̀kì. Àwọn tó gbẹ́sìn rù tí wọ́n ṣe bíi dẹ́pútì ànàbì tí wọ́n sọ pé ilé ìbídíà, ilé ìyàrámù ni, ilé ìgbà kan tí wọ́n gbé ẹ̀sìn sórí kó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 , àwọn ló ń fà wá sẹ́yìn lórílẹ̀‐èdè yìí. Àwọn ló jẹ́ kílẹ̀ Yorùbá ní ìlọsíwájú. Àwọn ni kí Mùsùlùmí máa tako Mùsùlùmí ẹgbẹ́ nítorí pé ó ṣe ìwàásù àlàáfíà. Tọ́lọ́run bá fẹ́ kí gbogbo wa jẹ́ Mùsùlùmí, kò ná Ọlọ́run lẹ́ni tí gbogbo wa máa jẹ́ Muslim. But Ọlọ́run tó ṣe wá lọ́tọ̀ọ̀tọ̀, ṣé Ọlọ́run ò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ṣé Ọlọ́run ò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ṣé Ọlọ́run ò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ẹ̀ fojoojúmọ́ sọ pé kí Ọlọ́run paná Adébọ̀rẹ́, kí Ọlọ́run paná Adébọ̀rẹ́, kí Ọlọ́run paná Adébọ̀rẹ́. Ọlọ́run ò dẹ̀ pa wọ́n rẹ́ náà. Ṣé kò yẹ kẹ́ ẹ gbé wọn jù lẹ̀ kẹ́ẹ̀kọ́ bá wọn sọ̀rọ̀ pé ẹ má fi ẹbọ yín, ẹ má fi ní wá lára o, má gbẹ̀bọ síwájú ta lé mi, ṣe fini. Má gbẹ̀bọ síwájú ta lé mi, gbẹ̀bọ jìnnà sí lé mi. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ojú tó ń wò mí, ẹ bá mi share program yìí, ẹ bá mi share. Yorùbá ẹ jẹ́ ká sọ jí. Ẹ jẹ́ ká sọ jí. Ẹ̀sìn àjòjì tí ó bá ti mú àlàáfíà wá, ẹ̀sìn àjòjì tí ó bá ti mú ìrẹ́pọ̀ wá, ẹ̀sìn àjòjì tí kò bá sí add value sí life wa, gbogbo ohun tá a fi ń ṣe ilé ayé pátápátá. Èwo ni ṣé gbogbo electronics tá à ń lò ni o, gbogbo nǹkan tá à ń lò yìí ni o. Ẹni tí ó kì í ṣe Mùsùlùmí ló ṣe èyí tó pọ̀ jù bẹ́ẹ̀. Ẹni tí ó kì í ṣe Mùsùlùmí òun ló ṣe èyí tó pọ̀ jù bẹ́ẹ̀. Kí ló wá ń ṣe àwa tá a wá jẹ́ Muslim tí a ṣe ronú pé òkè kí la lè ṣe táwọn ẹlẹ́sìn tí wọ́n tẹ̀ kì í ṣe Mùsùlùmí tó máa jẹ́ kó gba Mùsùlùmí, tó máa wúlò fún wọn, tó máa wúlò fáwa gan. Ẹ ronú àti gbé ìsìlámù lọ síwájú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Tẹ́yìn àfáà oníwàásí iná yìí, tẹ́ bá lọ ṣọ́ wàásí yín ṣe, tẹ́ bá lọ ṣọ́ra. Ṣé rí lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run yìí, lórí ọ̀rọ̀ ọmọ Tani Ọlọ́run yìí, ẹ̀yin àfáà yìí, ẹ máa jẹ́ kí Mùsùlùmí jogo. Mùsùlùmí àdínkù gidi gan ni. Because tẹ́ ẹ bá ṣe ń fígun mọ́ àwọn oníṣẹ̀ṣe, tẹ́ ẹ bá ṣe ń fígun mọ́ àwọn Christian, àwọn náà máa fígun mọ́ Islam padà. Àwọn náà máa mú àwọn nǹkan, àwọn náà máa mú àwọn ẹ̀rí kan jáde tá máa tako làákàyè Mùsùlùmí, tá máa ṣì Mùsùlùmí lọ́nà táwọn náà dẹ̀ fi máa embrace ẹ̀sìn wọn. Lakum dinikum waliyedin, òun ni Ọlọ́run sọ náà. Ṣé ká ní Ọlọ́run tó sọ pé kóníkálukú fi tiẹ̀ ṣe tiẹ̀, Muslim má bá wọn ṣẹbọ. Ṣé ẹni tó bá ṣẹbọ ṣé ó kún ẹ̀ ni? Sí ní Islamic State wọn kì í ṣe
ṣé ẹbọ tá à ń ṣe ń bì báyìí ṣé òun ló ń ṣe Mẹ́kà ni? ṣé ẹbọ tó ń ṣe ní ilẹ̀ Yorùbá ṣé òun ló ń ṣe Mẹ́kà ni? àti pé ṣé bí Islam ṣe gbòòrò tó ní Mẹ́kà ṣé lẹ́bọ torí ẹ̀ tán ní Mẹ́kà ṣé mùsùlùmí nìkan ní gbogbo àwọn tó wà Mẹ́kà? tá a bá dẹ̀ ń sọ ẹni kèfèrí ní òní làákàyè o ò tí ì mọ Ọlọ́run, èmi ò lè mọ Ọlọ́run tí ó máa láàfíà wá because ẹ̀ ń fi ara ní àwọn èèyàn. Kí ló òkè ẹ máa rí ọmọ mùsùlùmí mi láti kékeré ẹ láti lé ẹ ẹ̀sìn yìí ni gbogbo kan tó yẹ kí gbogbo western education gbogbo exposure tó yẹ kí bàbá yẹn fojú ọmọ yẹn hàn báyìí lélẹ̀ ọmọ yẹn kò fi mọ ọmọ yẹn ẹ̀sìn yìí ẹ wá irú àwọn ọmọ yẹn lọ́mọ yẹn yáyàkuyà tó bá jàjà gbàyànjá tó bá dé higher institution torí pé bó gbórin àrámù ni bó ṣe lè àrámù ni bó jó àrámù ni bó ṣe gbá àrámù ni bó jẹ kankan àrámù ni òun ló fi tọ́ dàgbà. wọn sọ fádẹ́tẹ̀ pé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dànù gbógbé. ẹ̀sìn tá a mú ní kólé bẹ́ẹ̀ ọmọ tó yẹ pé ọwọ́ ẹ̀sìn líle la fi tọ́ dàgbà tó bá wá dàgbà tán ṣé wá dé skul a wá wò báyìí ayé ti gbẹ òun láti fáma wá padà dílé túà Rashida padà di réṣì abájáyé yẹn jù àṣejù àwọ̀ ẹ̀yin òbí ẹ̀ ni èmi ìnú wọn náà tẹ́sí ẹ̀ náà bá fi lè bá dàgbà báyìí ó máa di alákatakítí ni bí kó lóun ò lè dọ̀bálẹ̀ kíyàn bí kó ní pé kinní kan àṣà aláṣà àtà ló ń kọ́ yìí ṣẹ́sìn Islam ló ní pé kí Saudi Arabia má dọ̀bálẹ̀ àṣà tí wọ́n ní Saudi Arabia ò ń dọ̀bálẹ̀ kíyàn tẹ́lẹ̀ náà àṣà tí wọ́n ní náà àwa ń fi àṣà aláṣà a fi ń pa àṣà tiwa run à ń fi àṣà aláṣà a fi ń pa àṣà tiwa run láti fi gbé àṣà aláṣà lárugẹ lórúkọ ẹ̀sìn. Ta ni Ọlọ́run? Àlàáfíà ni Ọlọ́run. Àlàáfíà òun ni Ọlọ́run. Ẹ̀sìn tí ó bá ti mọ́ àlàáfíà wà Yorùbá ẹ yẹ ká jìnnà sí wẹ́sìn bẹ́ẹ̀. Ẹ yẹ ká ṣera wa lọ́kan. Alikurian ti sọ̀rọ̀. Ó ní kò sẹ́ni tó máa gba ìsìláàmù o àfẹnitẹ́mi Ọlọ́run bá yọ̀ǹda fún. Jésù náà sọ ó ní kò sẹ́ni tó máa wá sọ́dọ̀ mi o àbí tí bàbá mi bá rán sí mi. Tẹ́ bá dẹ̀ wo Islam àti Christianity wọ́n fẹ́ jọra wọn ní ayé kọ̀ọ̀kan tó túmọ̀ sí pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ gba Jésù gbọ́. O gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ mùsùlùmí tó bá sọ pé òun ò gba Jésù gbọ́ alákatakítí ni. Alákatakítí ni. Kìrìsìtẹ́nì sọ pé Jésù ń bọ̀, mùsùlùmí sọ pé Jésù ń bọ̀, ṣàdédé ọ̀sọ́kọ̀ òru kan ni àwọn àfáà kan jáde lọ sọ pé Jésù ò dì mọ́, lọ sọ pé Jésù ò bọ̀ mọ́. Bí Jésù fẹ́ wá o, Jésù ò wá o, kí ló kan mùsùlùmí ń bẹ̀? Kí ló kan mùsùlùmí ń bẹ̀ kan pé Jésù ń bọ̀, Jésù ò bọ̀? Ẹ wo oríṣi lórí ọ̀rọ̀ àfáà tó jáde tó sọ pé Jésù ò bọ̀ yìí, ẹ wo iye àbùkù tí wọ́n fi kan Islam látara àfáà yẹn. Ṣé rí pé ẹ̀yin àfáà tẹnu yín tọrọ ẹ̀yin lẹ̀ ń bẹ́sìn jẹ́? Torí àṣà Yorùbá tẹ́ ẹ fẹ́ parun yìí òun lẹ fi ń bẹ́sìn jẹ́. Ẹ lè pa àṣà Yorùbá run, ọ̀tọ̀ láṣà ọ̀tọ̀ lẹ́sìn. Ẹ lè pa àṣà Yorùbá run o. Ẹ lè pa àṣà Yorùbá run láyéláyé. Àṣà Yorùbá tẹ́ ń pèlè bọ, àṣà Yorùbá tẹ́ ẹ fẹ́ parun yìí òun ló yẹ káwọn ẹlẹ́sìn ìkejì náà káwọn náà wá yarí tán pé kò sí tó jọ enough is enough. Enough is enough. Ṣé bí àfáà ló jáde ẹ wá wò, ṣé bí àfáà ló jáde ló wá ń bú àfẹ́ ẹgbẹ́ yìí? Ẹ dẹ̀ sọ pé ẹ fẹ́ kí kálàfíà jọba. Kí ni bàbá kí ó gba góòdì ṣe?
ẹ jẹ́ ká gbọ́n kan tí bàbá Kéwú Gba Gold tó yí bàbá Kéwú Gba Gold wà sọ àlàáfíà ẹgbọ́n kan tá a fà tó fi reply bàbá Kéwú Gba Gold adẹ̀sọ́ pàǹ ṣẹ́sìn lélẹ̀ àbẹ́sìn. àwọn ọba bíi Aláàfin tó kú ẹlẹ́sìn mi ń bẹ lọ́n kiri wọn. ṣẹ́sìn lélẹ̀ àbẹ́sìn. ìmọ̀ni gbogbo wa ò lè jẹ́ bákan náà ìmọ̀ni ẹnìkan ga ẹnìkan wálẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ àmọ́ mo fẹ́ ká mọ kinní kan dájú nítawọn kan dì mú tí wọ́n sọ pé àwọn oníṣàngó ń jó tẹ̀lé la ilaha illallah ọmọ ń dá kéèyàn wádìí nǹkan dáadáa òfin Ọlọ́run tó ní mí búra bàbá Aláàfin tó jáde láyé wọ́n pè mí jókòó wọ́n pè méjì nínú àwọn ẹrú ọba jókòó wọ́n ní ẹ bá ṣàlàyé fún bẹ́ẹ̀ sí sìnkú ọba. wọ́n nítorí pé mo mọ̀ yí pé kí ni a ti ẹ̀ pè mí jọ ọ́nìbó ládìn ni o alágídí ni o ẹ bá ń sọ fún kó lè mọ̀ pé mi ò fi ẹ̀sìn mi lẹ̀ ìsìláàmù mi ò sì bàjẹ́. ibẹ̀ ni mo ti mọ̀ pé tí gbogbo ọba tó ti jẹ lọ́yọ̀ Aláàfin jọ Ọ̀yọ́ ti ń bẹ kò sí ẹlẹ́sìn mi nínú wọn mùsùlùmí gbogbo wọn bẹ́ẹ̀ bá lé ẹlẹ́sìn mi ìdíbẹ̀ lóko ṣé wọn ò já. ṣé ń gbọ́ nǹkan tí bàbá Kéwú Gba Gold ṣe bàbá Kéwú Gba Gold ṣe wá sí pé Aláàfin Ọ̀yọ́ tí wọ́n kú yìí o wípé mùsùlùmí ni wọ́n o wípé àti pé kò sí Aláàfin kan tí kì í ṣe mùsùlùmí wípé bọ̀ nítorí ọba tí wọ́n jẹ́ ló fà á tí wọ́n ṣe ń bá oníṣẹ̀ṣe ṣe àtẹlẹ́bọ àti Christian ọba ni wọ́n jọba lórí everybody ni so ká má fojú ẹlẹ́bọ wo bàbá yìí àáfàá kan dẹ̀ tún wá jáde láti wá bú Kéwú Gba Gold yìí ok ṣé ẹ wá ń gbé ṣé ẹ wá ń tún Islam ṣe nìyẹn àbẹ́ ẹ̀ bá Islam jẹ́ àwọn wà sùn pé kálàfíà jọba ní ilẹ̀ Yorùbá nǹkan tó ṣá máa dá wàhálà lẹ̀ ohun tó máa dá wàhálà lẹ̀ ohun wáàsí tó máa bí wàhálà tó máa bógun tó máa bí kinní ohun lẹ́yìn máa wá ń ṣe lójoojúmọ́ ẹ yẹ ká wo wáàsí àfáà yẹn. dákun ẹ Kéwú Gba Gold mo fọlá ẹnì kan Ọlọ́run bẹ̀ ọ́ mú ẹ̀rí wá nígbà tí wọ́n fẹ́ sin àwọn Júù tó wà nínú Mẹ̀dínà tí wọ́n fẹ́ sin àwọn Kírísítẹ́nì nígbà tí wọ́n fẹ́ sin ànábì àwọn Júù àtàwọn Kírísítẹ́nì tó wà ń bẹ̀ tánábì lọ́ba torí pé ó jọba lé gbogbo wọn lórí àbígbà tánábì kú tó fẹ́ sin ànábì Júù mélòó àti Kírísítẹ́nì mélòó ló wà ń bẹ̀ torí pé ànábì ìjọba lé gbogbo wọn lórí ọba wa ló ti kú yòókà lọ sin ọba wa nígbà tí Abubakar kú Júù àti Kírísítẹ́nì mélòó torí yẹlẹ́bọ ti kú ní Arabian Peninsula so Júù àti Kírísítẹ́nì ló kú ń bẹ̀ mú ẹ̀rí wá tí Júù àti Kírísítẹ́nì mélòó ló wà ń bẹ̀ gbà tó ń sin Abubakar. ṣé ẹgbọ́n kan tí àfáà yẹn sọ ló ń tako bàbá Kéwú Gba Gold pé mùsùlùmí ò gbọdọ̀ bá Kírísítẹ́nì ṣe sẹ́ mùsùlùmí ò gbọdọ̀ bẹ̀lẹ́sìn mí ṣe sẹ́ nígbà yánàbí ẹlẹ́bọ mélòó nànàbí lọ síbi òkú ẹ̀ kíní kan mélòó nígbà tánàbí kú ẹlẹ́bọ mélòó ló wá síbẹ̀ kíní kan kí ni eléyìí ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ilẹ̀ Yorùbá la wà yìí Yorùbá tá a jẹ́ tribe kan tá a lọ́ba tó balẹ̀ wa lórí tá a lọ́ba tá a níjòyè nínú ìjòyè mùsùlùmí wà ń bẹ nínú ìjòyè kìrìsìtẹ́nì wà ń bẹ nínú ìjòyè oníṣẹ̀ṣe wà ń bẹ nínú ẹbí wa gan ṣé gbogbo wa ni mùsùlùmí nínú ẹbí wa muslim lèmi nínú fámìlì mi mo ní kìrìsìtẹ́nì nínú fámìlì mi mo ní oníṣẹ̀ṣe nínú fámìlì mi mo lẹ́ni tó fẹ́ àfà nínú fámìlì mi mo lẹ́ni tó fẹ́ pásítọ̀ nínú fámìlì mi mo ní ẹni tó fẹ́ babaláwo bó ṣe tàn káàkiri nìyẹn tẹ́yìn bá wọn sọ wípé a gbọ́dọ̀ bá wọn ṣe sẹ́ a gbọ́dọ̀ bára wa ṣe sẹ́ a gbọ́dọ̀ máa púfù pé mùsùlùmí ni wá a gbọ́dọ̀ máa púfù pé a gbọ́dọ̀ bá wọn ṣe báwo ni àlàáfíà ṣe fẹ́ jọba ìgbà tí muslim bá nìkan ṣe tá a jọ jẹ́ fámìlì kan náà fámìlì nìkan ṣe mùsùlùmí wà ń bẹ kìrìsìtẹ́nì wà ń bẹ babaláwo wà ń bẹ ó wá fẹ́ ṣe nǹkan kí wọ́n á ní pé torí pé àwọn yẹn ò ṣe mùsùlùmí o mi ò gbọ́dọ̀ bá wọn ṣe ayẹyẹ tá a fẹ́ ṣe yẹn ìsìláàmù ṣẹ́sìn lélẹ́yìí ihun tánà bíi mú wá kọ́ lélẹ́yìí wàláhì azim tó bá jẹ́ pé ihun tánà bíi mú wá lélẹ́yìí ìsìláàmù ò lè gbilẹ̀ ìsìláàmù ò lè gbòòrò tó yìí ẹ̀yin Yorùbá tẹ́ ń ṣẹ̀sìn ẹlẹ́sìn mò ń bá yín sọ̀rọ̀ lénìí ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kan nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká jíjẹ ẹ̀sìn ẹ má jẹ́ kẹ́lẹ́sìn kan kọ̀ndẹ́mù ẹ̀sìn kan fún kan mọ́. mo kí gbogbo ojú tó ń wò mí ẹ jẹ́ bá mi share fídíò yìí
ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀ kí gbogbo ọmọ Yorùbá wò ká ṣe ra wa lọ́kan ṣoṣo ká nífẹ̀ẹ́ ara wa. Tá a bá nífẹ̀ẹ́ ara wa a ní ṣe ra wa ń ka. Tá a bá nífẹ̀ẹ́ ara wa ní ilẹ̀ Yorùbá a ní róbi síra wa. Ìfẹ́ ló sọnù, ẹ̀sìn ló dẹ̀ fà. Ẹ̀sìn ló fà tífẹ̀ fi sọnù nílẹ̀ Yorùbá. Ìfẹ́ tó sọnù nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká warí. Yorùbá bí Ọlọ́run ṣe dá wa tó, bí Ọlọ́run ṣe kẹ́ wa, Ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn ló ń pa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá run. Okay, kí ni nǹkan tó jábọ́ láti ọ̀run tí à ń lò? Ṣebí gbogbo nǹkan tá à ń lò, nǹkan tá à ń jẹ, ewé àti egbò yìí náà ni. Bá a máa jẹ bá a máa jẹ ráìsì, ibo ló ti jáde? Ṣé ewé àti egbò kọ́? Ọlọ́run lè sọ pé gbogbo ohun tẹ́mi Ọlọ́run dá ó dáradára ni ó, ẹ̀yin wá fẹ́ yà kan sọ́tọ̀ fún kan. Ẹbọ fojú hàn gédéǹgbé, ẹbọ fojú hàn gédéǹgbé. Ìgbà tí mi ò ti bá wọn gbẹ́bọ torí pé onífá ń ṣe nǹkan mo wá lọ síbẹ̀, ìyẹn ò túmọ̀ sí pé mo jẹ́ ẹlẹ́bọ. Ìfẹ́ ni mo ní ni mo fi lọ, kò sí tó burú kémi náà máa ṣe nǹkan kó ní fáwá bá mi ṣe. Ṣé ìdílé kan wà tó jẹ́ pé gbogbo ìdílé yẹn pátápátá ẹlẹ́sìn kan ṣo ni wọ́n? Ṣó wà? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ṣìlọ náà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n jẹ́ kó rí ilé ọkọ jókòó sí látàrí wípé ẹlẹ́sìn kan ló gbọ́dọ̀ fẹ́, o ò gbọ́dọ̀ fẹ́ lẹ́sìn kejì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ ti fi ẹ̀sìn dálé ẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ ti fi ẹ̀sìn kọ ẹ̀yìn ẹ̀sìn bàbá ẹ̀. Lórí YouTube channel mi, máa post lórí YouTube channel mi Bayo Black TV Show. Máa post fídíò kan síbẹ̀ lálẹ́ yìí, mo sọ̀rọ̀ lórí ẹ̀ lórí fídíò Alhaji Oríyọmí Hamzat kan. Ẹlẹ́hà. Ẹ wo bó ṣe fẹ̀sìn bá yé ọmọ yẹn jẹ́. Ẹlẹ́hà tó nà ìyá ẹ̀. Ẹlẹ́hà tó ṣíwọ́lù ìyá ẹ̀. Wallahi tallahi kò fọ́ ní rárá. Máa post fídíò yẹn by 9 ní Bayo Black TV Show. Ẹ̀sìn tí ó bá ti wàásù àlàáfíà yẹ ká jìnnà sí. Àlàáfíà ni. Àlàáfíà òun ni. Tá a bá sọ pé ta ni Ọlọ́run, àlàáfíà ni Ọlọ́run. Think humanity first. Àwọn èèyàn, ẹ yẹ ká ronú pinlẹ̀, ẹ yẹ ká ronú bá a ṣe bẹ̀rẹ̀, ẹ yẹ ká ronú bá a ṣe start. Ìfẹ́ la fi bẹ̀rẹ̀. Ìgbà tó di pé ẹ̀sìn oríṣiríṣi ń dé yìí náà ni wàhálà dé. Ẹ mọyì ẹ̀mí tó ti sọnù látàrí pé ẹlẹ́sìn kan ń bú kan. Ẹ wo kú tó pa Deborah ní ilẹ̀ Haúsá. Ọlọ́ṣe blasphemy Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n dẹ̀ sọ̀kò pa. Ṣáwa náà táwa lọ ń bú ẹ̀sìn tiwọn náà, ṣé kò ní dùn wọ́n? Ẹ yẹ ká gba àlàáfíà láàyè ní ilẹ̀ Yorùbá. Mùsùlùmí má bú Christian, Christian má bú Mùsùlùmí. Oníṣẹ̀ṣe ìwọ náà dúró dá ṣẹ̀ṣẹ̀ ẹ, má fi ìṣẹ̀ṣe ẹ ní àwọn tí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe lára. Ẹlòmíì, okay, ẹ wá jẹ́ kí n sọ, táwọn oníṣẹ̀ṣe tó bá ń ṣe nǹkan, ẹ mọ̀ kán máa gbọ́ nílùú wa, wọ́n á máa lùlù pápọ́n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 pọ́
ó ti ń pariwo jù, ó ti ń ṣe kinní jù, ó ti ń ṣe gbákan jù. Kò dẹ̀ kí ṣojoojúmọ́ ni wọ́n lu polonpolonpolonpolonpolonpolonpolon ẹ̀. Ojoojúmọ́ kẹ́là wà fi ń pè irun pẹ̀lú microphone. Allahu Akbar, Allahu Akbar. Wákàtí 5 lójúmọ́. Àwọn náà ń gbà mọ́ra ni. Tí wọ́n bá ti sọ pé káwọn máa lu polonpolonpolonpolon ẹ̀, àwọn náà máa sọ pé kí wọ́n náà máa pè irun síta mọ́. Bẹ́ẹ̀ ni. Àwọn náà máa ní kí ìwọ náà kó má pè irun síta mọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi share fídíò yìí. Àlàáfíà ìjọba ní ilé ayé wa ní agbára Ọlọ́run. A ò ní fi tiwa ṣe ẹlòmíì o, ayé ò ní di ẹrù ìbànújẹ́ lé wa lórí. Iṣẹ́ wo ò ní díṣẹ́ mọ́ wa lọ́wọ́. Tó já sí pé gbogbo nǹkan tó yẹ ká fi make research, ewé àtegbò tí ó yẹ ká kó pọ̀, ká fi build nǹkan tó máa jẹ́ àǹfààní
tó máa jẹ́ ògolẹ̀ Yorùbá tó máa jẹ́ àǹfààní fún gbogbo àgbáyé táwọn àgbáyé náà wá máa wá rà báwa ṣe lọ́n ra bí a ṣe lọ́n kó tẹlifóònù wọlé ní ìlú òyìnbó bá a ṣe kó tẹlifóònù wọlé àwọn bàbá yìí dẹ̀ ń béèrè ọ̀ǹda fásílẹ̀ ọ̀ ń béèrè nǹkan ẹni tó bá jẹ́ pé olóòótọ́ ni Ifá yìí dẹ̀ ń já náà ẹ jẹ́ ká ṣe research lókè báwo ni a ṣe lè modernize Ifá yẹn bá a fi ẹ̀sìn táwọn tó ṣe mọ́tò tó bá sọ pé afẹ́sìn wọn máa ní ṣe mọ́tò ẹsẹ̀ ní gbogbo wa máa fi máa rìn kiri táwọn tó ṣe aeroplane tó bá sọ pé afẹ́sìn tó bá jẹ́ pé sì lọ wá kókókókókó ni wọ́n wá kókó mọ́ ṣé aeroplane máa wúlò fún wa ní gbogbo àgbáyé ṣé mùsùlùmí lẹni tó ṣe aeroplane àwa mùsùlùmí dẹ̀ ń wọ̀ ọ́ àbí ẹ yẹ ká ṣe làákàyè wa kò sí bá a ṣe fẹ́ ṣe gbogbo wa lè jẹ́ lẹ́sìn kan ṣo náà kò possible a lè jẹ́ lẹ́sìn kan ṣo náà kẹ́lẹ́sìn kan kó má ní ẹlẹ́sìn kejì ẹ̀ lára. Nínú ìwà àti ẹ̀sìn èwo làkọ́kọ́ ìwà làkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ ní ìwà tá a bá ní ìwà ire pẹ̀lú ẹ̀sìn wa yẹn tá a dẹ̀ lámùmọ́ra àìlámùmọ́ra ẹ̀sìn yẹn ló ń bí wàhálà lẹ̀ torí ẹ̀sìn kò fẹ́ lámùmọ́ra fẹ́sìn kan mọ́ tá a bá dẹ̀ ti ń ṣe gbogbo eléyìí tá a ti lámùmọ́ra fúnra wa a má máa ṣe kí ni a má máa bára wa jà ni. Ìgbà wo wá ní ilẹ̀ Yorùbá wá fẹ́ ní lọ síwájú tá a bá ń bára wa jà lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run yìí ẹ jẹ́ ká sọ reality àwọn àfa oníwàásì gbóná àwọn ọlọ́sọ Tani Ọlọ́run di ọ̀tá Ọlọ́run àdẹ̀lẹ̀ sọ di ọ̀tá Ọlọ́run àwọn ọlọ́sọ Tani Ọlọ́run di ọ̀tá ẹ̀sìn Islam wàláì torí pé èmi rí pọ́lọ́run nífẹ̀ẹ́ Tani Ọlọ́run tí Tani Ọlọ́run ò bá fọ́ gbogbo ẹ̀ lójú báyìí orí ẹ̀yin àfa yìí ò ní pé o ìtótú fún wa fi yẹ kó rí yín pé ẹ tún sì ojú yóò tù lánàá àwọn èèyàn máa gba Tani Ọlọ́run lẹ̀ kò lè ṣẹ̀wọ̀n o tí Tani Ọlọ́run bá ṣe ẹ̀wọ̀n wàláì tàláì Ọlọ́run kọ́ mọ̀ọ́mọ̀ fi pamọ́ nítorí nǹkan kan ni bó dá mi lójú pé ọmọ bá yín pò ẹ jẹ́ ká sọ reality mi ò sọ pé ìwà tí Tani Ọlọ́run wù mí sọ pé ó da o ẹ̀kọ́ wa lélẹ̀ náà wá jẹ́ fún gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà ẹ má ṣèṣẹ̀ṣe níṣẹ̀ṣe ọ̀nà alákatakítí ẹ má ṣèṣẹ̀ṣe lọ́nà alákatakítí tí gbogbo oníṣẹ̀ṣe bá ń ṣe bíi Tani Ọlọ́run ìṣẹ̀ṣe máa dínkù o ẹ má kọ̀pí àwọn aláàfáà alákatakítí o ẹ má kọ̀pí àwọn aláàfáà alákatakítí o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ṣe ìṣẹ̀ṣe yín lọ́nà àlàáfíà tá bá ní pé ká sọ̀rọ̀ táwa muslim tá bá fẹ́ kírun ìdí iléyá kí ni anybody lára o ní kéèyàn má kọjá o nílẹ̀ Yorùbá yìí o àmọ́ táwọn olóríṣà míì bá ń ṣòrìṣà wọn ní jẹ́kẹ́lẹ́sìn míì kọjá o wọ́n sọ pé tí ò bá ti lè ṣe kankan tó pàtẹ́ ìmọ̀kan táwọn ṣe tó bá já wọn tí wọn kì í wọ bàtà ni tó bá jẹ́ pé àwọn tí wọn kì í wọ bàtà ni wọ́n á ní ẹni tó kì í ṣe lẹ́sìn kejì wọ́n á ní kó bọ́ bàtà ara àwọn àṣìṣe pẹ́pẹ́pẹ́ tó fàyè gbẹ̀sìn àjòjì rè bọ̀ bẹ́yìn àfà ibi tẹ́yìn àfà wá ń kárí ìsìláàmù lọ báyìí ẹ̀yìn àfà oníwàásì gbóná tẹ́ǹtakò àfà tó bá tẹ́ǹtakò ra yín tẹ́ǹtakò ẹlẹ́sìn kejì tẹ́ǹtakò ẹni tó bá ti ń ṣe ìwàásù àlàáfíà tẹ́ǹtakò ẹni bá ti ní pẹ́jẹ́ ká gbá àlàáfíà ti rẹ̀ pọ̀ láyé ìgbésẹ̀ yẹn máa dí mùsùlùmí kù nílẹ̀ Yorùbá yìí o torí pé kí ni ẹ̀kọ́ lẹ́tà sógun ni o àwọn òdẹ fógun lẹ̀ Yorùbá o àwọn ò fẹ́ ogun ní ilẹ̀ Yorùbá o a ò fẹ́ ogun o Allahu Akbar Mrs. Ifatoki Islam ò lè parun lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe náà dẹ̀ lè parun ẹ̀sìn kan ò lè
ẹ̀sìn kan ò lè pàkọrun fún kan. Ẹ̀sìn tó bá lóun fẹ́ pàkọrun ó kọ́ fẹ́ bá ẹ̀sìn tiẹ̀ jẹ́ ní ikùn ò lè pàkọrun. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ̀sìn kan ò lè pàkọrun o. Wàláì ẹ̀sìn kan ò lè ṣe kí ni? Ẹ̀sìn kan ò lè pàkọrun o. Ẹ̀sìn kan ò lè pàkọrun o. Mo kí gbogbo ojú tó ń wò mí, Mr. Ṣeun Akínyẹmí, mo kí yín o. Ẹ jẹ́ bá mi share program yìí. Ifá tó kẹ́ mo kí yín. Global Anti-Human Rights Trafficking Organization. Mo kí yín o. Mo kí yín o. Ẹ̀yin Anti-Human Rights Trafficking Organization yìí, tí ẹ bá ṣì ń wò mí, ẹ̀yin náà ẹ bá mi share program yìí o. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀. Ẹ jẹ́ ká wàásù peace. Mùsùlùmí, ẹ má kórìíra Christian, ẹ má kórìíra Muslim. Ẹ jẹ́ ká jọ máa bára wa gbé ìgbésí ayé alálàáfíà. Àlàáfíà la fi lè rí ilé ayé gbé. Ká ní ìwà ire, ká má ṣe kà. Ẹ̀yin olóríṣà, a pè kẹ́ ẹ má ṣòro. Ẹ ṣòro yín, but ẹ má fi owó yín, ẹ má fi nìyàn lára. Ẹ má fi owó yín, ẹ má fi nìyàn lára. Ẹ má fi nìyàn lára. Afọlábí Ọláwọre, mo kí yín bàbá. Bàbá yìí sọ pé níjọ́ ọdún iléyá àwọn mùsùlùmí máa ń dí ojú ọ̀nà pa nílùú Ẹdẹ. Bàbá mi, ìjọ iléyá lẹ pè é. Ìtọ́dẹ̀fẹ̀ fi kò lẹ̀ kí n ṣe gbogbo ìjọ iléyá yẹn náà. Ìtọ́fẹ́ fi dí ọ̀nà yẹn kò lè ju 2-3 hours. Ẹ jẹ́ ká láàmú mọ́ra. Bẹ́ẹ̀ náà bá ní nǹkan tí yín ṣe táwọn èrò pọ̀ bẹ́ẹ̀, ẹ̀yin náà máa dí ọ̀nà pa. Ẹ jẹ́ ká ní àmúmọ́ra, ẹ jẹ́ ká láàmúmọ́ra fúnra wa. Bọ̀ káwa náà ká má máa ní àwọn tó kù lára o. Muslim, tá bá fẹ́ kírun Eid, ẹ jẹ́ ká máa fi ọ̀nà lẹ̀. Oníṣẹ̀ṣe, tẹ́ bá fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe yín náà, ẹ má fi ní ẹni tí kò kì í ṣe oníṣẹ̀ṣe lára o. Ẹ má fi ní ẹni tí kò kì í ṣe oníṣẹ̀ṣe lára o. Mo kí gbogbo ojú tó wò mí, tẹ́ fi wò mí ò ní fọ́bẹ́ náà ní títẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share program yìí. Ẹ bá mi share program yìí. Ọmọlúàbí wo gbọ́dọ̀ bàjẹ́. Ìran Yorùbá ọmọlúàbí ni wá. Ìran Yorùbá kì í ṣe akatakítí. Ẹ jẹ́ ká bára wa lò fẹ́. Ẹ jẹ́ ká láàfíà. Ẹ jẹ́ ká jẹ́ kó jọba. Ẹ jẹ́ ká jẹ́ kó jọba. Òun rèé. Mo ń ṣe ìwàásù alálàáfíà lọ́wọ́. Mo ń ṣe ìwàásù pé kálàáfíà kó jọba. Kẹ́lẹ́sìn kan kó má ní ẹlẹ́sìn kejì lára. Muslim ni mí, ẹ̀mí tí mò ń ṣe ìwàásù alálàáfíà yìí o. Gbogbo ọ̀tán kọ́mẹ̀ntì láti àárọ̀ yìí, mi ò rẹni tó ṣépè o. Ìgbà eléyìí máa sọ̀rọ̀ nísìnyí, ẹ wo kan tó kọ́mẹ̀ntì o, ó lóhun ò gbádùn rárá o. Ẹ jẹ́ bá mi share rẹ̀, gbogbo ojú tó ń wò mí. Ṣé mi ni mi ò gbádùn ni àbí wọ ló gbádùn? Ṣé mi ni mi ò gbádùn ni àbí wọ? Ṣé mi ni àbí wọ? Ṣé mi àbí wọ? Ẹ̀sìn Islam tẹ́ ń ṣe táwọn kan sá sí abẹ́ yín wu ìwàkiwà. Àwọn Boko Haram abẹ́ kí ló sá sí? Abẹ́ kí ló sá sí? Tọ́ ní Boko Haram ni, ìgbà kan Haram ni, àwo kan Haram ni. Ṣábẹ́ Islam kọ́ ni wọ́n sá sí? Ṣé Quran tá ń kà? Ṣé òun náà kọ́ ni Boko Haram ń kà tó fi ń gbọ́bẹ síyàn lọ́rùn? Àwa sọ pé ká má gbé ìyẹn dé ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá tó wá jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, ó fi kéwú kọ orúkọ ẹ, ó wá ń ṣẹ́ èpè. Má ṣe pé fún mi mọ́ o. Tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run o. Má ṣe pé fún mi mọ́ 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 o. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ ká gbá àlàáfíà láyé. Àlàáfíà la fi lè gbé orílẹ̀-èdè yìí lọ síwájú. Ká ní àti Muslim àti Christian àti oníṣẹ̀ṣe, ká ní pé gbogbo wa a nífẹ̀ẹ́ ara wa ni. Ká máa wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Kájọ wá lọ síwájú ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá àti ní lọ síwájú jù báyìí lọ. Káwa tá a jẹ́ Yorùbá àti Christian ni o, àti Muslim àti oníṣẹ̀ṣe. Kí a wá sọ pé òkè nílẹ̀ Yorùbá wa yìí, ẹ jẹ́ ká sponsor
àwọn mélòó kan lọ sí ìlú òyìnbó kọ́ lọ kọ́ bọ́ ṣe ń ṣe mọ́tò wá. Ká ní ká sponsor wọn lọ sí ìlú òyìnbó kọ́ lọ kọ́ bọ́ ṣe ń ṣe mọ́tò wá. Ká dẹ́yìn pa àwọn tó bá dé ká ṣí company ó yá ẹ bẹ̀rẹ̀ sí ni máa produce mọ́tò ẹ bẹ̀rẹ̀ sí ni máa produce mọ́tò. Tá a bá produce mọ́tò gidi àwọn orílẹ̀-èdè míì náà tí wọ́n ti tò wá wọ́n máa ra mọ́tò yẹn tí mọ́tò yẹn bá da. Wọ́n á tún máa fi rí owó láti máa fi ṣe ilẹ̀ Yorùbá wa títí wa a máa ṣe títì a máa ṣe everything bí ó ṣe yẹ kó lọ. Àmọ́ ètò fi yẹ káwa Yorùbá ká fi lọ wá ìmọ̀ tó máa jẹ́ ká ní lọ síwájú ẹ̀sìn àjòjì la gbárùkù tì. Ẹ̀sìn àjòjì la gbárùkù tì. Ẹgbọ́n kan tí bàbá ìsọ Afọlábí Ọláwọrí ó ní mùsùlùmí ní èmi náà Prince Azeez ní orúkọ mi ṣùgbọ́n àwọn àfáà ilẹ̀ Yorùbá ti fẹ́ bayé jẹ́ ẹ má jẹ́ ká jẹ́ kó bayé jẹ́ ẹ má jẹ́ ká gbà fún wọn. Kí ni ààfin ní gbà fún wọn ni pé ẹ jẹ́ ká wà gbàlàfíà láàyè. Àfáà tá a bá rí tá a lọ kírun lẹ́yìn ẹ̀ tó ń ṣe wáàsì gbóná tó ń ṣe wáàsì tí kò mú àlàáfíà wá ẹ má jẹ́ ká lọ kírun lẹ́yìn ẹ̀ mọ́. Ìgbà tí kò bá réyàn kírun lẹ́yìn òun mọ́ á pè rẹ̀ ṣàkíyèsí orí àpè o torí wọ́n sì ń réyàn lẹ́yìn wọn ni o. Torí wọ́n sì ń rí èèyàn lẹ́yìn wọn ni. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam ò ń ṣe ẹ̀sìn alákatakítí ẹ̀dẹ̀ wà ń hùwà akatakítí tó bá jẹ́ pé akatakítí ti yín yẹn bẹ́ẹ̀ ni káwa tó kù ṣe máa ṣe Islam ni Islam àjòrò torí ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan máa fi Islam lẹ̀. Yorùbá first ilẹ̀ Yorùbá là ń gbé tá a bá lọ sí Saudi Arabia ẹ wo iye owó tí a máa ná ẹ wo iye owó tí wọ́n fi wọ Saudi Arabia. Ok, Saudi Arabia ò ṣe sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí o tẹ́ bá fẹ́ wá sí Saudi Arabia o torí pé jẹ́ Islam yẹn kí ni lẹ máa wá ọ̀fẹ́ ni ẹ máa wá. Saudi Arabia ò ṣe sọ pé ọ̀fẹ́ la máa wá. Kódà owó ilé tẹ̀sùsì àwọn tó bá lọ sí Mẹ́kà wọ́n máa sanwó ilé wọn ò fún wọn ní ọ̀fẹ́ wọn ò fún wọn ní ilé ọ̀fẹ́. Ẹ wo báwọn ṣe ṣe ìlú wọn bó ṣe dáa ẹ wo ilẹ̀ tiwa ní ilẹ̀ Yorùbá bí báyìí o ẹ wo bó ṣe rí o ẹ wo bó ṣe rí o instead ká fi ṣàánú ara wa ká fi ran ara wa lọ́wọ́ ká fi dá ara wa lókòwò ká fi patronize ara wa ìjẹ̀sìn làbára wa jà argument ẹ̀sìn ni bẹ́ẹ̀ tán Facebook báyìí ohun ẹ máa rí kinní kan dáwà Islamic kinní kan organization báyìí ẹ bá fi máa rí báyìí ọ̀rọ̀ tí ó ní málàfíà wà òun lẹ máa bá ń bẹ̀ wá sí ẹnu ẹ̀ bí kò wá sí wèrè ṣe tá a bá ń ṣe gbogbo eléyìí a lè gbálàfíà a lè gbélé Yorùbá lọ síwájú o. Àáfẹ́ ti ilẹ̀ Yorùbá wa ni ó. Ok, kí wá ní kókó ẹ̀sìn tá a wá gbé dání tí ìlú tá a ti jáde tí kò ní lọ síwájú. Tí kò ní lọ síwájú. Ẹ jẹ́ ká lọ sinmi violence. Ẹ jẹ́ ká lọ sinmi violence. Ẹ jẹ́ ká lọ sinmi violence. Kí là ń fìjà ṣe? Ọ̀sán kò rú kan náà ni ẹ̀yin àfáìdé. Orí íńtánẹ́ẹ̀tì lẹ́dẹ̀ gbà wọlé ẹ̀dẹ̀ ti gbàgbé pé íńtánẹ́ẹ̀tì yẹn Mark Zuckerberg tó ní Facebook ṣé mùsùlùmí ni Mark Zuckerberg tó ṣe Facebook yẹn ló ń wúlò fún gbogbo wa yìí o Facebook yẹn ló ń wúlò fún gbogbo wa yìí o orí Facebook yìí náà lẹ́dẹ̀ ti dá wàhálà yìí lẹ́ o orí Facebook yìí náà lẹ́ ti dá wàhálà yìí lẹ́ o kí ni ẹ̀sìn kí ló ṣe fún wa tí gbogbo everybody ṣé bí Facebook yìí ẹni tó ṣe kò ń ṣe mùsùlùmí kí lẹ Islam ṣe fún wa tí ó jẹ́ benefit all religion tó jẹ́ benefit all religion
Islam kan ló máa wá ṣe fún wa, àwa la máa ṣe kinní yẹn lórúkọ Islam. Ẹ jẹ́ ká fi orúkọ Islam, ẹ jẹ́ ká fi ṣe nǹkan re. Ètò fi yẹ kẹ́ fi orúkọ Islam ṣe nǹkan re yẹn, káwọn èèyàn máa rí rere mọ, káwọn èèyàn máa mọ rere mọ Islam, àfi condemnation. Àfi àwọn àfáà ìtúndé, àwọn àfáà ìtúndé. Àwọn àfáà mi ò tiẹ̀ lọ́rọ̀ náà mọ́ lẹ́nu, àfi ọ̀rọ̀ Òṣèbọ, àfi ọ̀rọ̀ Kọ́lọ́ńpaná Adébọ̀rẹ́, àfi ọ̀rọ̀ Jésù kírun, àfi kó máa argue ẹ̀sìn, àfi argument ẹ̀sìn, àfi kó fẹ́ implement ẹ̀sìn titi ẹ̀ lé ẹlòmíì lórí tipátipá. Àfi kọ́ ló ń ṣàánú wa, ẹ yẹ ká ṣàánú ara wa, torí Ọlọ́run nífẹ̀ẹ́ wa ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ohun tọ́lọ́run fún wa ní ilẹ̀ Yorùbá yìí, ẹ má yẹ ká fẹ̀sìn bàjẹ́, ẹ yẹ ká gbáṣẹ́ àti ṣe ilẹ̀ Yorùbá, ẹ yẹ ká gbé lárugẹ, ẹ yẹ ká jẹ́ kí ilẹ̀ Yorùbá ní lọ síwájú. Ẹ jẹ́ ká jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní lọ síwájú, ẹ jẹ́ ká bára wa lò fẹ́. Ìfẹ́ ni ká jẹ́ ká fi bára wa gbé. Mo kí gbogbo ojú tó wò mí, ẹ jẹ́ bá mi share program yìí, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ibi tẹ ti ń rí owó tẹ ti fi ń ra dátà àgbà náà ò ní wọbẹ̀ lágbára Ọlọ́run ọba. Ìfẹ́ ni Ọlọ́run, ìfẹ́ ni Ọlọ́run, ìfẹ́ ni Ọlọ́run, ẹ yẹ ká bá ara wa lo ìfẹ́. Ẹ yẹ ká bá ara wa lo ìfẹ́. Ẹ jẹ́ ká bá ara wa lo ìfẹ́. Orílẹ̀-èdè tó bá ti mú ẹ̀sìn ní kólekólekólekóle, ìlú yẹn ò lè ní lọ síwájú. Ìlú yẹn gan ò safe. Ìlú yẹn ò lè safe. Ìfẹ́ lọ́lọ́run nínú àlàáfíà. Allahu Akbar. Ẹ̀yin àfáà ìṣá, ẹ̀yin àfáà ìṣá, ẹ̀yin àfáà ìṣá. Àwọn ọmọ Yorùbá, ẹ má yẹ kó fi bí ẹ̀sìn mú wá o. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní North, tí Muslim Fúlàní tá máa pa Christian Fúlàní, ẹ má yẹ kó gbé wọlé Yorùbá wá o. Ẹ má yẹ kó gbé wọlé Yorùbá, ẹ má yẹ ká fàyè ẹ̀gbà wọn, ẹ má yẹ kó gbé wẹ̀wọ̀ Yorùbá mọ́. Tí Muslim ilẹ̀ Haúsá tá máa sọ̀kò pa Christian torí pé ó bú ẹ̀sìn òun, tó dẹ̀ pé ojoojúmọ́ dẹ̀ ni àwa àfáà yìí la fi ń bú àwọn ará bíi, ẹ yẹ ká lọ jáwọ́ nínú ká máa bú wọn o. Àwọn náà ti dìde, wọ́n ti ń bú ìsìlámù padà nísìn, ara ẹ̀yin àfáà yìí ò wá gbà mọ́. Ara yín ò wá gbà mọ́. Ẹ wá ń fi kóòtù dẹ̀rù bàyàn. Ṣé bẹ́ẹ̀ ni lẹ́yìn kọ́ dálẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni lẹ́yìn kọ́ bẹ̀rẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni lẹ́yìn kọ́ bẹ̀rẹ̀? Gbogbo àfáàtì máa ń bẹ́sìn Islam jẹ́, Ọlọ́run á máa mú yín ni lágbára Ọlọ́run. Gbogbo wá sí gbóná wèrè tẹ́ ń ṣe, ṣé torí ẹ̀sìn lẹ ṣe ń ṣe ni àbí torí ra yín? Kọ́ lè mọ̀ pé ilẹ̀ mọ̀ kéwú jù, kọ́ lè mọ̀ pé ilẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ jù, àbí torí kí ni? Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam. Ìhun táwọn àfáà pẹ̀sìn Islam fún wa nìyẹn. Ṣé àlàáfíà lẹ wá ṣe ń bẹ̀ báyìí? Àfáà tó bá tún wàásù àlàáfíà, àfáà ẹgbẹ́ adẹ́tù máa takò. Ẹ̀yin má jí, ẹ tún bá mi wo fídíò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ tún bá mi wo fídíò yìí lẹ́ẹ̀kan sí. Kéèyàn ní 95% Muslim tó ti kú ní ilẹ̀ Yorùbá wa yìí, kó ní kèfèrí ni wọ́n ṣe Mùsùlùmí. Kó sọ wípé kèfèrí ni wọ́n. Gbogbo ọba lẹ́yìn Yorùbá lẹ́yìn Olúwo lẹ́lẹ́bọ. Orúkọ Muslim kan náà fi ń sọ̀rọ̀ Muslim, Sheikh Gani Aboto tó ní àmọ́yé àfáà tá a ti sínú ọrùn tó jẹ́ pé kèfèrí ní tààrù pé Mùsùlùmí ni. Gbogbo Mùsùlùmí tẹ̀ sílẹ̀ Yorùbá 95% wọn kèfèrí ni wọ́n bí wọ́n ṣògùn ọbọ̀ kún tó fi dórí àwọn olówó, àwọn ẹ̀gbọ́n tó wà wájú wa gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àtàwọn bàbá, àwọn ń kú tó àwọn bàbá wà nù bí àwọn bàbá náà wà nù wọn. Tẹ́ẹ̀sì sọ fún, tẹ́ẹ̀sì súnmọ́ wọn, tẹ́ẹ̀sì sọ fún wọn pé ìsìláàmù tẹ́ ń ṣe yìí o kì í ṣe. Ṣé ń gbọ́rọ̀ báyìí? 95% Muslim nílẹ̀ Yorùbá. Kí ló ń jẹ́ ẹbọ? Ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin Mùsùlùmí, ó ti ń wọlé bọ̀ o. Ó ti ń wọlé bọ̀ o. Mùsùlùmí lẹ̀ Yorùbá, ẹ la etí yín, ẹ la etí yín, ẹ má fàyè gba katakítí o. Ẹ má fàyè gba katakítí o. Ẹ̀sìn kan ò lè pa kan run fún kan o.
ẹ̀sìn kan ò lè pàkan rún fún kan o, ẹ má yẹ ká ṣe akatakítí o. Wọ́n ti ń gbé akatakítí bọ̀ nísìnyí o. Wọ́n ti ń gbé akatakítí bọ̀ nísìnyí o. Ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ba ilẹ̀ Yorùbá jẹ́ o. Ayẹ wa kò ní yẹ̀lẹ̀ mú kí gbogbo ojú tó ń wò mí o. Bayo Black lórúkọ tèmi, bẹ́ẹ̀ ṣé ìwòmí ẹjọ́ ẹ má bá mi share rẹ̀, ẹ má bá mi share, ẹ má bá mi share, ẹ má bá mi share, ẹ má bá mi share. Ilẹ̀ tí ń dúdú máa ti ń lose daylight. Àtúmọ̀ wa dára wa ní àtúmọ̀ wa gbára wa ní ọ̀ràn ìyànjú níjọ́ mi ìjọ́ re. Fẹ́ẹ́ tẹ bá ṣe ń wo péjì mi fúngbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi follow Facebook page mi Bayo Black TV show, lórí YouTube náà Bayo Black TV show. Èmi náà mo tún wà ní orí ló mọ̀ sìn àti gbogbo ibikíbi tẹ́ bá ti ń wo fídíò mi ẹ máa bá mi follow orú péjì bẹ́ẹ̀, torí pé ẹni tó fẹ́ àlàáfíà, ẹni tó fẹ́ kálàáfíà ìjọba ló máa ń wò mí, ẹni tó dẹ̀ fẹ́ kálàáfíà ìjọba ló máa repost mi. Ìwọ tó fẹ́ àlàáfíà bá mi share fídíò yìí sí gbogbo àwọn ẹni tó fẹ́ àlàáfíà fún. Ẹ yẹ ká lo àlàáfíà láàrin ara wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mọ̀ wípé ènìyàn la kọ́kọ́ jẹ́ ká tó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ̀sìn. Ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ilẹ̀ Nàìjíríà kò kì í ṣe ẹlẹ́sìn kan. Fámìlì wa gan ṣẹlẹ́sìn kan ṣo ni wá. Ẹ jẹ́ ká lo ìfẹ́ láàrin ara wa. Ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. Kókó ọ̀rọ̀ mi nìyẹn. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ bá wò mí ẹ bá mi repost fídíò mi. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ wò mí náà ẹ bá mi share. Kéèyàn kọ̀ọ̀kan tẹ́ bá mi share sí 20 groups. Ẹ jẹ́ ká máa share nǹkan tó dáa náà. Ẹ jẹ́ ká máa share nǹkan tó máa jẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá. Ẹ wo iye àwọn ẹni tí Tani Ọlọ́run tó lálòjú. Ìgbà tójú wọn wá látàn wọn àwọn náà fẹ́ máa wu irú ìwà tí Tani Ọlọ́run wù tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ ká hùwà àlàáfíà. Ẹ tún bẹ́ mi náà ẹ promote àlàáfíà tèmi náà ìpè kí gbogbo wa ó ká wà ní àlàáfíà, àti Muslim àti Christian àti babaláwo ká ṣá máa bára wa gbé ìgbésí alálàáfíà. Kẹ́lẹ́sìn kan máa ní ẹlẹ́sìn kejì ẹ̀ lára. Kókó ìwàásù, kókó Simon tèmi nìyẹn. Mo kí gbogbo ojú tó ń wò mí. Àlàáfíà ò ní wọ́n lọ́ọ̀dẹ kó wa gbogbo wa. Àlàáfíà ara wa ò ní di fíafíà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń bá mi share fídíò mi, tẹ́ follow mi pátápátá lágbára Ọlọ́run, ní agbára Ọlọ́run ọba Elédùmarè. Iṣẹ́ yín kò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Àlàáfíà máa jẹ́ ti ẹ ní rí nira. Wọn ò ní jí yín gbé lágbára Ọlọ́run. Ẹni tá burú máa kàn, ẹni tí wàhálà máa kàn tó máa kàn wá, Ọlọ́run ò ní jẹ́ ó kàn. Aburú ò ní kàn mí, aburú ò ní kàn yín. Ẹ jẹ́ bá mi share program yìí. Àlàáfíà ni tọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká bára wa gbé ìgbésí ayé alálàáfíà. Gbogbo ohun tó máa bí ogun wá nínú ẹ̀sìn wa ẹ jẹ́ ká kó pamọ́. Ayé la máa kọ́kọ́ ṣe ká tó ṣọ̀run. Ẹ jẹ́ ká ṣayé rere. Kókó ìwàásù tèmi nìyẹn. Ibi tí mo wà ti dúdú kò sì ná. Mo sọ ìmúdúró náà ire o. Ẹ bá mi share rẹ̀. Bayo Black lórúkọ tèmi. Ẹ subscribe sórí YouTube channel mi Bayo Black TV show. Facebook page mi náà Bayo Black TV show ni ẹ máa bá mi share rẹ̀. Tabadẹ́rẹ̀ ẹni tó ní information tàbí ọ̀ràn ìyànjú tó fẹ́ gbà mí. Ọ̀ràn ìyànjú ni èmi ò jíjẹ ẹ̀sìn o. Ẹ pè mí sórí 081 41 15 3573 081 41 12 3573. Ẹ pè mí sórí lẹ́ẹ̀kan sí WhatsApp nọ́mbà mi náà nìyẹn. Ẹ lè mẹ́sẹ̀gì mi ní orí WhatsApp. Ẹ pè mí sórí 081 41 12 3573. Ọ̀rọ̀ àlàáfíà ni o. Tẹ́ bá nìkan bóyá ẹ̀yin náà ẹ̀dẹ̀ wish láti appear lórí programu mi, ẹ̀yin náà ní ọ̀rọ̀ àlàáfíà tẹ́ fẹ́ sọ tí kò ṣe pé ẹ fẹ́ wá condemn ẹ̀sìn kan fún kan. Ayé ẹ̀gbá yìí ẹ mẹ́sẹ̀gì mi kájọ fíìsì time àti date tó máa jọ rọ ara wa lọ́rùn. Kálàáfíà jọba nílẹ̀ Yorùbá òun ni kókó nǹkan tèmi gbé lọ́wọ́ lágbára Ọlọ́run. Ayọ̀ ni tọmọ Ọlọ́run. Ayẹ wa o kò ní yẹ̀ lẹ̀ láṣẹ Elédùmarè. Àwa báyìí náà ni a máa ṣe nǹkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Prince Adéwálé Fash mo kí yín káàbọ̀. Ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ bá mi share rẹ̀ kó lọ káàkiri. Mo ti lose daylight already. Mo ò lè sọ̀rọ̀ mọ́. Ẹ rí pé ibi tí mo wà ti dúdú kò sí nǹkan kan. So ire o.
ẹ̀yin tẹ́ ń repost fídíò ẹ bá mi repost fídíò yìí ẹ gé lóríṣiríṣi ẹ gé kiri ká jẹ́ kálàáfíà jọba ká bára wa gbégbèsè ayé alálàáfíà àáfà tá a bá ti rí pé ìwàásù ẹ̀ kò wàásù alálàáfíà ẹ má jẹ́ ká gbọ́ wàásù ìwé àáfà bẹ́ẹ̀ mọ̀ ẹ má jẹ́ ká tẹ̀lé pàṣẹ ìwé àáfà bẹ́ẹ̀ mọ̀ ẹ yẹ ká jẹ́ kálàáfíà jọba nílẹ̀ Yorùbá kókó ìwàásù tèmi nìyẹn mo kí yín àlàáfíà ń tọmọ Ọlọ́run ire o.